pẹ̀lú gbólóhùn tí a fẹ́ rí ẹ dákun ẹ jẹ́ ká dìde dúdú ọlọ́run ẹ jẹ́ ká dìde bọ́lọ́run kí gbogbo wa láti máa sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim alhamdulillah alhamdulillah alhamdulillahi rabbil alamin ada ọpẹ́ fún Ọlọ́run abe tóbi fún Ọlọ́run adọrọ ìkẹ́ àti ìgẹ̀fà àtẹwà Muhammad Ọlọ́run mọjàmbá abúlé àtàlà àtàlà ìgboro Madina Ọlọ́run wàlá àtàlà ìwájú Ọlọ́run ẹ jẹ́ ká jókòó afọlá àtàlà ìgbẹ Ọlọ́run èyí tá à ń ṣe láyé àmọ́ alájú wa fún ìwà sí àlàyé pàṣípà àbá wọn gbọ́dọ̀ Ọlọ́run fún ìrìn àjò láti di ogójì ọjọ́ tí wọ́n ti ya ọ̀hún sí wọ́n ti ń kọrin ogójì ọdún Ọlọ́run amọ̀lóore o àdúgbò o àlùmọ́nì bẹ́yìn náà kan fi wá rọjá ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó gbọ́dọ̀ máa bẹ̀rù ó lè máa gbọ́dọ̀ máa láti èdè pé Ọlọ́run tọ́lọ́run bá ṣe tó bá da nípa jẹ́ afọlá lórí àsìkò yìí afọlá ọgbẹ́ta àdúrà fífi Ọlọ́run èyí tó kú tálá tí wàá kú wá sí àlàyé pàṣípà tí wọ́n máa lò Ọlọ́run ṣàdé ojú ìwọ́n tó dá àtẹ̀yìnwá lọ́wọ́ jọ̀wọ́ ẹ̀jẹ̀ ká sọ pé amínà èyí tó kù tí pàṣẹ ó lò yóò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ṣe 50 years on stage wọ́n ti ṣe 60 years on stage wọ́n ṣe 70 years on stage wọ́n ṣe 80 years on stage ó máa ṣe èyí gbogbo wáyé ọ̀làlá ilaha illallah àárẹ̀ tí kì í jẹ́ kólókò ó gbádùn ògo ọlọ́mọdé ò ṣe pàṣẹ láéláé àárẹ̀ àìsàn ọ̀tọ̀ láàárẹ̀ ọ̀tọ̀ láìsàn àárẹ̀ gbogbo ayé ní máa ń mọ̀ táàrẹ̀ bá ń ṣèyàn àìsàn alára ní máa ń mọ̀ pé lẹ́gbẹ́dá nǹkan bá yìí ṣe òun àwọn èèyàn lè mọ̀ àtàárẹ̀ àtàìsàn ọlọ́mọdé ò ṣe pàṣẹ láéláé ẹ̀làlá ilaha illallah ẹ̀làlẹ́gbẹ̀wá Muhammad ìmọ̀ràn àti Ọlọ́run ní kí ó ṣe lórí ìpàṣọ Ọlọ́run tí kò máa dùn mọ̀ látẹ̀yìn àánú Ọlọ́run ni gbígbà àdúrà Ọlọ́run ni àìní rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run fi ṣàdánwò fún yín o Ọlọ́run sọ pé òun ò ṣe mọ́ ẹ̀làlá ilaha illallah Ọlọ́run má bínú sí yín Ọlọ́run má bínú sí yín Ọlọ́run má bínú sí yín ẹ̀làlá ilaha illallah ẹ̀pọ̀ wá àwọn abẹ́ Ọlọ́run lórí gbogbo àwọn olólùfẹ́ àtàgbàlagbà àtọmọdé látòrí Wàsíù Olùgbàyè tí ó gbé gbogbo tí à ń ṣe lọ́wọ́ yìí tí wọ́n gbé dání bàbá nígbà máa dárúkọ àápadà sí ẹni tí ò yẹ kéèyàn ó ṣe nípa báyìí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà gbogbo àyè káyè tó ní kálukú wa ta ti wá nítorí ìfẹ́ Pàṣọ nítorí ìtọ́ Ọlọ́run táwa dúró di Pàṣọ Ọlọ́run ṣàdúró ti ẹnì kọ̀ọ̀kan wa fákìtì sẹ́yìn ìlànà ìtì ẹni tí ò ní òde òfúnyàn wọn láfẹ́ ẹni lẹ́bí ń lọ́wọ́ Pàṣọ àìní mímọ́ Ọlọ́run mi ṣàdánwò fún gbogbo yín o ọ̀làlá ilaha illallah àtọkùnrin wa àtobìnrin wa ilé àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run ní tó bàjẹ́ alájùwà
Abdulkarim Abẹ́ọ́lá Ṣéwù pàṣẹ ní ká báwọn kí gbogbo yín dáadáa wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní ká kí yín dáadáa àti gbogbo orú yín bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ọlọ́run lára pàṣẹ ọlọ́run sábà dúró ti gbogbo yín o a ṣe fàájì àlẹ́sì alájọba ṣẹ̀fẹ̀ wáyé ẹ̀yin lẹ́yìn náà wá ké fàájì àwọn wọ́n lọ́wọ́ lágbàá nígbà tó bá lọ́la fàájì gbogbo ènìyàn kó wá ká wá dúró sí i alájọba kí wá sí àlàké pàṣẹ wa ọlọ́run sábà dúró tẹ̀lé gbọ̀ngàn wa ilé ẹ̀tọ́ ní gbọ̀ngàn ọlọ́mọdé ó bàjẹ́. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahman.